àgbáyé ni Sheikh Adam emejeji sọ̀kalẹ̀ nu à ń gbọ́ wípé wọ́n lẹ́nu kan ní Sheikh Adam àfa ilẹ̀ Yorùbá ni wípé ọlá Sheikh Adam ò ju ilẹ̀ Yorùbá lọ. náà ntí Yorùbá sì mà àbí tí Yorùbá mà torí pé ntẹ́lómi mà tí ó lò lọ́lọ́run fi ní fàtà kiri fa iná dìkìrà. tàǹfà olùmọ̀mìnì. ṣebí mọ̀mìnì náà ní tẹ́lẹ̀. àmọ́ ìmánì tí ń bẹ lọ́wọ́ rẹ ní ìmísì yù sí ẹ̀. ọlọ́run wá ní ẹran alẹ́ tí wípé mọ́mísì yù sí ìmánì ni o lórí tí mo gbélé ọlọ́wọ́ tóbi tí ń bẹ wájú rẹ tóbi. iṣẹ́ àdámà bá ń bẹ wájú wa ó tóbi tó báyìí. tí sì ń bẹ wájú gbogbo ayé tó tóbi tó báyìí. kí ẹ̀rọ tó wá lè sọ jáde wípé kò jùlẹ̀ Yorùbá lọ. ibi tẹ́ ti mà ní wípé irú ẹni ó wí bẹ́ẹ̀ ṣàbòsí fún sí Ádámù. àkọ́kọ́ ń bẹ ni wípé bàbá jáde ńlọrin ọwọ́ kú ńlọrin ọlọ Ìbàdàn wọ́n kú ńbàdàn wọ́n bọ́ sẹ́kọ̀ọ́ wọ́n tún kú òlẹ́kọ̀ọ́ wọ́n bọ́ sí Abẹ́òkúta wọ́n lè dálé kéwúlẹ̀ lábẹ́òkúta wọ́n tún wá padà sí Agége láti wá jòkó mẹ́rin. bàbá wa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ogójì ọdún sí Ádámù fi ṣiṣẹ́ tó di gbogbo àgbà ńlá ayé lónìí. ogójì ọdún náà wọ́n yẹn ṣe tí wọ́n gbélé kéwú kalẹ̀ ń kógójì ọdún tí mọ́tàkàsì ń ṣe ogójì ọdún anifásírì rẹ̀ bàbá sì ń dágbére kún wípé èyí tí mo ṣe yìí náà tó. ẹni ó ṣiṣẹ́ ti rí pẹ́sẹ̀ òun ti di àgbáyé ni kó tó sọ fọ́lọ́ ń kó tó báyìí. bàbá ṣe lamahatul balor fi mashahiri ulama Ìlọrin gbogbo ara Ìlọrin tí ń jẹ́ àfa Ìlọrin ká àwọn èèyàn sọ wọlé fún pélé yìí ó ju wa lọ. Inshallah. bàbá bọ́ síbẹ̀ àwọn bọ́ sílẹ̀ Yorùbá wọ́n ṣe Nàsímù Sọba gbogbo àfa ilẹ̀ Yorùbá gbogbo wọn kà á wọn lélẹ̀ yìí ju ti wa lọ wọ́n sọ wọlé. Inshallah. wọ́n fò kú ọmọ bẹ́ẹ̀ wọ́n ṣe wá sí alìsílámù fi Nàìjíríà wà Sheikh Usman bunu Fodio Al-Fulani ibẹ̀ ń ní bàbá tí wá jẹ lọ. amasalaye bẹ́ẹ̀ ni tó ń ṣe Ádámù àfa ilẹ̀ Yorùbá nìkan ni kọ́kàn gbọ́ yẹn wọn náà ní bàbá tí wá jẹ lọ́nu ní Malam Nasiru Kabara tọ́jà àfa Haúsá tó yẹ pé ńgbà náà òun là àfa àgbà gbogbo ohun tí ń jẹ́ràn Haúsá ńgbà náà Sheikh Ádámù ń jẹ́ àfa àgbà gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá nígbà náà Malam Nasiru Kabara lọ́wọ́ sọ̀rẹ́ndà níbo ti sọ̀rẹ́ndà ní gbogbo ohun tí ń jẹ́ Haúsá àríwá gbogbo wọn sọ̀rẹ́ndà ikọ̀ ti ṣe Ádámù àbọ̀ wa alahasa kọ́tù làbákọ̀ alẹ́ aláwùsáì àfa ńláńlá ẹ̀wọ̀n tó fi ròyìn ṣe Ádámù. ọ̀ọ́ni tíra yìí kìtàbùn kọ̀dọ̀ bí ìmù alifuhu àdéhìnà lẹ́bi alárìkọ́bì ulamahi Nàìjíríà kọ̀dímàn wà hadisa. ó ní tíra yìí ó ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà jẹ. eléyìí ni ẹ máa fi gbèsè. ó ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà tí wọ́n jẹ Usman bunu Fodio ní sẹ́ńtúrì kan Usman bunu Fodio kú ní 1817 wọ́n sì bí Sheikh Ádámù 1917 láàrin sẹ́ńtúrì kan tí ń bẹ láàrin wọn ni kí Sheikh Ádámù ó tó dé ní àwọn Lárúbáwá ni wọ́n gbà pé Usman bunu Fodio ọlọ́mọ kéwù Muhammad Abdul Wahhab ti Makka ti Najid wọ́n níbẹ̀ ni Usman ti kéwù gbogbo Haúsá sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo Lárúbáwá náà gbà bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ọ́lẹ̀ kalẹ̀ ńbẹ̀ láàrin 100 ọdún kí Sheikh Ádámù tó dé tí Ádámù dé láàrin 100 ọdún kọ sáàfà kan tó lè sọ wípé tí wọ́n kọ́ ọ́lẹ̀ ní kò rí bẹ́ẹ̀ ẹnìkan ò rí dànù wọn àrí dìbọn. nígbà wo lánàá Sheikh Ádámù wá dé ní 1917 wọ́n ẹsẹ̀ wá dàgbà bàbá ẹsẹ̀ wá kéwú gbà wá kéwú tán ni wọ́n najú tó ń tí wọ́n fi ṣe àbòsí fún Usman bunu Fodio tí gbogbo ọmọ Haúsá bí wọ́n ti jẹ́ àfáà tó wọ́n láwọn làfáà wa. wọn ò rí yanjú wọ́n ti wà nínú mùsùlùmí tó wọ̀rẹ́ ni tí ó tu wọn lẹ̀ nígbà tí Ádámù dé ni Sheikh Ádámù ṣẹ̀ṣẹ̀ wá tu wọn lẹ̀. bàbá wa tu wọn lẹ̀ pẹ̀lú ẹ̀rí wípé àkọ́kọ́ ni pé ṣé Usman náà lọ Mákà rárá tó fi kú dépò tí ó pàdé Abdul Wahhab kò sẹ́ni onírú ẹ̀rí òun Sheikh Ádámù lórí. bàbá ni mo sì fi hàn wọ́n ni kì í sọ̀rọ̀ kí mo kà sọ́ lérí mo fi hàn wọ́n pọ̀ rèé báwọn Lárúbáwá ẹlẹ́ẹ̀kejì ni wípé ńgbà tí Usmanu ó fi ìgbà tí Abdul Wahhab tí mọ́sáàbí rẹ̀ tí ó fi wọnú Mákà wá torí kọ̀ ọ̀ráyè wọnú Mákà Najid náà lọ́wọ́ ìgbà tí ìwọnú Mákà wá
ṣé Usmanu ti kú àbá wípé bóyá ń gbà wọn lọ hajj ni wọ́n pàdé ara wọn bàbá náà ń gbà mo fi hàn wọn lápá gbogbo wọn bọ ní Nasiru Kabara wa ní gbèsè tí gbogbo àfa Nàìjíríà jẹ Usmanu inú wàhálà tí Usmanu sí táwọn alábáwájú sí tó yẹ ká yọ kù mẹ́ta rí yọ ẹni yìí ló bá wa yọ yíyọ tí ṣe Ádámù wa yọ ń jọ náà alìsílámù fi Nàìjíríà àwọn lọ́wọ́ gbé wọn international level ni wọ́n fi jẹ́ alimu ní alamiyu so wọ́n ti wá kúrò ní alimu ní Iloriyu wọ́n kúrò ní alimu ní Yorubawiyu wọ́n kúrò ní alimu Nàìjíríyù wọ́n kúrò ní alimu ní Afirikiyu bàbá wa di alimu ní alamiyu kí wọ́n tó wá kú ni wọ́n ti mọ̀ pé àwọn ti wọ international level ìgbà yẹn wọ́n international level àwọn ká tún á dárú ẹni bẹ́ẹ̀ padà wípé kò ju ilẹ̀ Yorùbá lọ ẹni ó wí bẹ́ẹ̀ yóò rojú ẹ̀ ọba déwájú Ọlọ́run fún wọn àti iṣẹ́ Ádámù bá pàdé wọ́n jọrò ó sì dá ń kírèdì yẹn báyìí. so báwọn yẹn bá wọn wò wípé bóyá bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí àwọn màá wá sọ wípé kò rí bẹ́ẹ̀ o alàmì ni Sheikh Ádámù torí pé àwọn Lárúbáwá kẹ́ ń sọ ń jọ miawi inú àwọn Lárúbáwá tó sọ̀rọ̀ ìwọ̀n pé Sheikh Ádámù ní araftu min kalamisihi wa araftu min muwallafatihi ọlọ́run oníṣẹ́ Ádámù nígbà tí ń ròyìn bàbá tí ń ròyìn wọn àwọn èèyàn wọn ké wá ẹsẹ ṣé wọn àti iṣẹ́ Ádámù ó ní wallahi òun ò rí wọn rí ọlọ́run mà wọn látara àwọn ọmọ kéwu wọn tí wọ́n ti yà àjẹnú mímọ́ òun sì mà wọn bí mu alábàtò àwọn tíra tí wọ́n ṣe tọ́dọ́dọ̀ àwọn ọlọ́run bí Egypt bá ti wá gbà wípé àfa lè yàn Egypt náà wọ́n ti máa ń pèèyàn láàfà gbogbo ayé Egypt bá ti wá gbà pa àfa lè yàn ó ń tọ́ wọn ti dàáfà gbogbo ayé tọ́lẹ̀ nìkan ò lè mú nítorí aṣọ yẹ nìkan ò lè mú yín wọn lóun fẹ́ fẹ́ yín kó wá gbogbo wípé ẹbí náà iná wọn sọ wípé á dá padà báwọn tí wọ́n bá fẹ́ gbà yín tí wọ́n bá fẹ́ mú ká sì fi Sheikh Ádámù kọ́ra náà Sheikh Ibrahim Niyas òye tèmi tí mo rí mẹ́ẹ̀ Sheikh Ibrahim Niyas tóbi àfa ayé lòun náà Sheikh Ádámù náà àfa ayé lòun náà àwọn méjèèjì wọn ẹnìkan ò lè tú ọ̀rọ̀ wọn nígbà bí nítorí pé Sheikh Ibrahim lo 75 years láyé Sheikh Ádámù náà lo 75 years. Sheikh Ibrahim wá ṣe tíra 75 Sheikh Ádámù ṣe tíra tó lé 100. ó ti yé ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ń jọ Sheikh Ibrahim wà kú ìlú òyìnbó ló kú sí London ibẹ̀ náà Sheikh Ádámù náà sì kú sí. so èyí wọn ni ò jẹ́ nìkan lè máa sọ wípé ẹnìkan ló ju ẹnìkan lọ́nu wọn nítorí wípé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbà àfa làwọn méjèèjì. Òun jẹ́ àfa àgbà ní Senegal Sheikh Ádámù jẹ́ àfa àgbà ní Nàìjíríà ẹni Ọlọ́run sì làwọn méjèèjì àmọ́ aspect tó ń kálukú ń tírìtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwo la ṣe lè gbé aspect méjì tí ò jọra wọn a ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn Sheikh Ibrahim Niyas òun dìlì pẹ̀lú tarbiyatu nufus ẹ̀mí lòun ń bá lọ Sheikh Ádámù ń dìlì pẹ̀lú uqul ṣẹ́ẹ̀sì máa wí pé bí làákàyè ọ̀bá yẹn dúkọ́ yanrantí ìrìn màbí ó ti fọ ẹ̀mí báwọn bàbá wa ṣé òjàmá làwọn bàbá wọn ṣe wọ́n ti máa sọ fún wa wípé ẹ̀mí làákàyè ní ọ̀kọ̀ọ̀kọ̀ jiná lọ́dọ̀ àwọn bàbá wa Yusufi ni wọ́n Kọ̀dìríyà ni wọ́n àmọ́ wọ́n gbé ọlá fún tàlímù ju tàzọ́wùfù lọ lọ́dọ̀ mà wípé ntí àwọn bàbá tó bí àwọn gbélé àwọn lọ́wọ́ gbogbo ìtàn bí wọ́n ṣe dóńsú bí wọ́n ṣe di Kàdìríyà wọ́n sọ nílé àgbàdìgídùmá Sheikh Ádámù náà ni Sufi ni mí àmọ́ akọ máa ń kéwú bọ́dà bàbá sọ pé tó ti gbọ́wọ́ bàbá ni àmọ́ akọ máa ń kéwú òjé ráyè àti ìjòkó rẹ̀ Sheikh Ibrahim ráyè àti ìjòkó rẹ̀ làzọ́wọ́wọ́ ó yẹ pé Sheikh Ádámù náà bá jòkó Sufi bí Sheikh Ibrahim ṣe lé àwọn mùrídìí lọ rẹpẹtẹ tí wọ́n gbà díá lónìí bẹ́ẹ̀ ni ọlá pé tí ò jẹ́ kí amáyé Sheikh Ádámù ní wípé àwọn èèyàn kì í sábà amáyé ojú ọ̀nà kéwú ojú ọ̀nà tàzọ́wọ́fù ni àwọn èèyàn máa yè púpọ̀ gbogbo àwọn tó sì kéwú tẹ́jẹ́ mùrídìí Sheikh Ibrahim Niyas ojú ọ̀nà tàṣàwùfù nìkan náà ni wọ́n lọ torí tí Sheikh Ibrahim dájú wọn kọ́nu ó dà gbogbo àwọn ọmọ kéwú wọn tó kéwú lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti ń kéwú ní fi tàṣàwùfù hàn wá Sheikh Ádámù lóhùn ò ní ṣe bẹ́ẹ̀ torí pé Sheikh Ibrahim nú àwọn ọmọ kéwú rẹ̀ Tijani àbẹ́nu wa Kadiri àbẹ́nu wa Shazili àbẹ́nu wa Ikhlasi àtúbẹ́nu wa lẹ́yìn tó tún dé gbẹ̀yìn Sheikh Ádámù wa ní ń gbọ́ wá rí bá wọn èmi àwọn àni sọ pé Kàdíríà ní màá bá lọ kí n má wàá gba ogún ológun lé bàbá wọn kí ni kọ́ ọmọ ọlọ́mọ tí ń jẹ́ Tìjàní ọmọ wa sí àwọn ọ̀dà ẹjẹ́ mi ọjà kí n bẹ̀ kan jòkó kí
kémi wọn máa kọ́ yín bí ẹ ti mọ̀ntẹ́ǹsì bí bá ti wá kọ́ wọn mímọ̀ tán èyí tó bá wọn kálukú kọ́ máa lọ lè ṣe tí wọ́n bá ṣe ń lé wọn bí wọ́n bá sì fẹ́ ṣe tí wọ́n ṣe ń lé yín tó bá tún rí ọ̀nà míì yàtọ̀ fún yín ohun tí ọ̀sán fi rìn sí lọ́wọ́ òun ló bí tó fi jásí pé inú ọmọ kéwu sí àdámà kàdérí àbẹ́mẹ́ inú ọmọ kéwu sí àdámà tìjáni àbẹ́mẹ́ inú ọmọ kéwu sí àdámà sùnní bẹ́mẹ́ sàlàfíà bẹ́mẹ́ dàbùlíkì bẹ́mẹ́ kò sí ìran tí ò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ ṣe Ibrahim ẹnu tọ̀ríkà Tìjàníyà nìkan gbogbo àwọn ọmọ kéwu ti ọ lọ ibùdó tó jẹ́ Ibrahimiyya tí tó ń jẹ́ tiwọn ẹ dákun bó la ṣe fẹ́ fi àwọn méjèèjì wọn ká máa wá ní tá ń jura wọn lọ ìdí máa béèrè pé tá ń jura wọn náà méjì wọn kí ni wọn ò ní wọn abọ́ ọ̀pọ̀ tó. eléyìí ni ọ̀rọ̀ fún àwọn tí ń béèrè wípé ṣé lóòótọ́ ṣé Ibrahim ṣé Adamu ṣé kò ju ṣé Ibrahim lọ àbí ṣé Ibrahim ju Sheikh Adamu lọ àwa ká máa dájọ́ ẹni tí ó jura wọn lọ àmọ́ àwọn méjèèjì àálàmì ni wọn bí wọ́n ti máa ṣe Ibrahim ń lẹ̀ láàrin ní Senegal bẹ́ẹ̀ wọ́n máa ṣe Adamu Nàìjíríà wọ́n ti wọ́n máa ṣe Ibrahim ní Egypt ní Cairo tó gbà pa àfáà ni bí wọ́n bá ti ẹ̀sùn kalẹ̀ fún ṣé Ibrahim lérí mímbà rí kó kírun fáwọn ṣé Adamu náà sì ń bọ̀ wọ́n sì dìde fóun náà wọ́n sọ̀ kalẹ̀ fóun náà maktaba so àwọn méjèèjì ni kò ní jí ká máa dààmú ara wa èyí tí ọba wa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó yẹ kó yanjú yìí wọn mọ̀ yanjú ilé yẹn kọ́lọ́nkọ́ wọlé àndé Muhammad.